olórí burúkú tí Ọlọ́run ti kọ̀dí àìmọ̀ ṣe sí ẹ kọ̀ jókòó ẹ dẹ̀ believe pẹ̀lú sọ̀rọ̀ tí Ọlọ́run máa bá tìyá àti bàbá tó tara ẹ̀ jáde jẹ́ ṣé mo dárúkọ ẹ rí orí burúkú àti ẹ̀sìn tó ń fi social media ṣe mo dá sí rí àtijọ́ tó ti ń lọ fún àwọn èèyàn gbogbo orí burúkú tó ń ṣe lórí TikTok ta ló máa bímọ ọkùnrin tó máa gbàdúrà kí gbẹ̀yìn àbí àárọ̀ ọjọ́ ọmọkùnrin òun kó dàbí ìgbésí ayé ìwọ ṣó tó ṣe máa play Jókòtadé tó bẹ́ẹ̀ post ẹ̀ ṣó mọṣẹ́ tí Jókòtadé ń ṣe Jókòtadé àwa tí ìkẹ́ wá fún mi àwa bá yín repost ẹ̀ olórí burúkú ìyá àti bàbá tó bí ẹ ọmọ Ṣéwù wọ́n rí ẹ nígbà tó ń dárúkọ Lizzy o akúmá mojúdi olórí burúkú ìyá tó máa mọ sàárè ẹ ó rí ẹ o tó fi dárúkọ Lizzy ṣé mo ta sí ẹ rí lórí cyberspace at least kó tó wá fún mi ó yẹ kó o lọ bèrè lọ́wọ́ ìyá ẹ ìdí tí ìyá tiẹ̀ ṣe sórí burúkú nínú ayé at least when people are not coming for you how do you guys feel comfortable in coming for people? I don't know. Oníyá ẹ̀ yé ò ní lárí ìyé ò ṣoríire bàbá ẹ̀ ti ṣorí burúkú nínú ayé wàá wá jókòó pẹ̀lú ọjọ́ orí ẹ wá máa dárúkọ àwọn ìyá oníyá bàbá oníbàbá ẹ believe pé nítorí ẹ ti ń lo social media ẹ lè dárúkọ àwọn èèyàn bẹ́ẹ̀ ni jọ́kan tó lọ bú pásítọ̀ kan tó bẹ̀ sí ní sọ̀rọ̀ sí pásítọ̀ yẹn olórí burúkú awáyé má ṣe rere ẹ tí n bá bẹ̀rẹ̀ sí ní gbé ṣó ẹ wá tí mo ṣe ṣó fún ẹ o ò ní jẹ ju mẹ́ta lọ kó tó kò lórí cyberspace Nàìjíríà ló wà náà tí n bá reply ẹ̀yin ò mí pé kó má padà ṣẹ̀wọ̀n because wọ́n ló kọ́kọ́ wá fún mi gbogbo yín tẹ̀dẹ̀ wá fún mi tẹ́ ń gbé Nàìjíríà kò sí tí ò ní padà ṣàgbákò ẹ̀wọ̀n nínú yín even tí ò sí Nàìjíríà má padà ṣàgbákò ẹ̀wọ̀n. Olórí burúkú awáyé má ṣe rere yín àwọn òbí yín máa wò yín ọjọ́ ò lè ti rí ọmọ Yíbò tó ń ṣe ẹ̀sìn tẹ́ ń ṣe olórí burúkú awáyé má ṣe rere ẹ wàá jókòó sórí TikTok wàá bú eléyìí wàá bú tọ̀hún wàá bú tibí àwọn tí ò wá fún ẹ wàá wá fún wọn kò ní dá fún ìyá tó bí ẹ ọmọ Ṣéwù mo ní fọ́tò ìyá ẹ mo ní fọ́tò bàbá ẹ mo ní full details ẹ mo lákàùntì ẹ mo ní phone mo ní everything ẹ kò ní dá fún ìyá láyà ẹ. Nǹkan tí mo béèrè lórí cyberspace yìí ò ju pé mind your business mi ò ní wá fún ẹ má wá fún mi báwo ló yẹ pọ̀ báwo ni ẹ ṣe pọ̀ o ti dancing o ti sọ̀rọ̀ a máa analyze issue ẹ ìwọ àtàwọn olórí burúkú Ìyábọ̀ Òjó tẹ́ ti jọ mọ sàárè àwọn ọmọ yín táwọn òbí ti mọ sàárè yín máa analyze issue ẹ sì wá fetí ara ẹ gbọ́ toró lórí burúkú ẹ wá jókòó sórí TikTok o ò ní lárí o ò kọ́ṣẹ́ ọwọ́ o ò kàwé wọ́n pa láàrú o mọ́ṣùkà àwáyé má ṣe rere ẹ tún bá yín méjì yín jẹ́ lójú àwọn Nigerians tó sì lè ṣe yín lóore lọ́la nítorí owó social media. Excuse me. No, àwọn kẹ́ni sẹ́ jókòó ló bá ṣe fọ́tò yẹ ẹ̀ náà kó síbí fọ́tò bàbá ẹ̀ náà gbé síbí ẹjá play nǹkan tó sọ ẹjá gbọ́n tó fẹ́ sọ. ẹ ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀wọ́n lórí ikú wọ̀nyí wọ́n ní ṣe wá àti fún ìyàwó aríwẹ̀rẹ̀ lúbi ní wọ̀lẹ̀ ṣàjọ́ àrí lórí ikú ọwọ́ ara rẹ̀ wọ́n ní wọ́n kú ẹ̀ náà sẹ́kì ní gíláàsì kó o ṣe ọ̀rọ̀ sì wẹ̀ ló sẹ́nu bí eku amúrùfẹ́ ìwọ náà wo bí tó ti ń ṣe ṣó wàrà ganan kí má sọ para wọ̀ kí bá sọ mọ́ para ara wọ̀ ó lè má yé ya ẹ̀ wàrà ganan tó ti ń ṣe ṣó jẹ́ kí n fi hàn ẹ́. Ẹ̀yin èèyàn wa ẹ̀ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ sí ọmọ Ṣéhù nínú fídíò yìí ẹ̀ ti gbọ́ àwọn ìpè yìí tí ó fi ọmọ Ṣéhù sẹ́ ẹ̀ sì ti gbọ́ àwọn àṣírí èyí tí ó tú síta nípa arákùnrin yìí. Jẹ́ kí n fi hàn ẹ́.